ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ọ̀dẹ̀ ọ̀dà bí yóò dára fún gbogbo wa. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ayé wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan kájọ jàǹfààní dúkìá Ọlọ́run yìí. Ẹ wo àwòrán tẹ̀ ń wò yìí ẹ rí i pé màálù ni. Àwòrán kejì tẹ̀ ń wò yìí ẹ rí i pé àwọn olóyìnbó a máa pè ní camel tí ṣe ràkúnmí. Ẹ wo ewé tẹ̀ ń wò yìí òun làwọn bàbá wa ń pè ní ẹnu òpìyè, àwọn ẹlòmíràn pè ní ẹnu òpìrì. Ẹ gbọ́ ẹnu òpìrì àwọn ẹlòmíràn máa pè bẹ́ẹ̀. Kọ́dà àwọn ẹlòmíràn tó máa pè ní ọ̀rọ̀ ẹnu òpìrì wọ́n máa pè bẹ́ẹ̀. Tọ́ ẹ wá wo èyí tó wà nínú abọ́ yìí, oyin ni, oyin ìgàn, oyin gidi. Kí ló wá wúlò fún? Ọlọ́run má dẹ wá sínú agbo àìsàn, sì má dẹ àìsàn sí wa. Ẹni tọ́lọ́run bá fi àárẹ̀ ara gbámú yóò mọ̀ pé nǹkan sí òun. Wá gbọ́, òyìnbó ní prevention is better than cure. Àmúralẹ̀ dàárẹ̀ ara ni kó tó dé. Ọlọ́run má fàárẹ̀ ara sẹ́ni kọ̀ọ̀kan wa. Ṣọ́ngbọ́n mi yé, sórí sáyẹ́ǹsì tí mo fẹ́ fún wa yìí ó wúlò fún tọmọdé tàgbà. Ẹ ṣe é sílé. Ibà ò ṣe mí, jẹ̀dí ò ṣe mí, gbẹnu ẹ lọ́wọ́. Ìwọ ò ní stroke, ò ní diabẹ́tìsì, gbẹnu ẹ lọ́wọ́. Ṣùgbọ́n gbogbo ohun tí mo fẹ́ kà kalẹ̀ yìí mo fọlọ́run búra pé wúlò fún ìdílé yín. Ẹ gbìyànjú ẹ ṣe é sílé. Ẹ máa lò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Agbogbo àrùn ni. Ọyẹ máa bá ń ká lọ. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ṣé rí ìtọ̀ màálù yìí? Ojúlówó ìtọ̀ màálù, èyíkéyìí màálù, akọni àbábo, ẹ wá ojúlówó ìtọ̀ rẹ̀. Ẹ gbà á jọ sínú jẹ́ríkà kan. Ẹ wá ìtọ̀ ràkúnmí, ojúlówó ìtọ̀ ràkúnmí, ẹ gbà á jọ, ẹjọ́ pọ̀. Ẹ wá òun náà sínú jẹ́ríkà kan. Àwọn èèyàn mi nílẹ̀ Faransé wọ́n lè má mọ ohun tá a pè ní jẹ́ríkà, torí pé báwa ṣe ń pè lọ́dọ̀ wa ẹ yàtọ̀ sí báwọn ṣe ń pè. Ike tá a fi ra nǹkan, ṣé ẹ mọ̀ pé ike lítìrì kan bẹ, lítìrì méjì ń bẹ, lítìrì márùn ń bẹ. Kíní tá a fi ra epo yẹn òun là ń pè ní jẹ́ríkà lọ́dọ̀ tiwa ní Nàìjíríà. Ẹ gbọ́ mi, ṣẹ́wárí tẹ́ bá ti mú omi ìtọ̀ ràkúnmí, omi ìtọ̀ màálù, ṣé rí ẹnu òpìyè yìí, ẹ kó sínú kòkò kan. Kí lẹ gbọ́? Ẹ kó dà sínú kòkò kan. Ẹ wàá fi kánun sí. Ìbáà jẹ́ kánun bílálá, ìbáà jẹ́ kánun akọ, ẹ ṣáà fi kánun díẹ̀ sí. Ẹ wá da àwọn ìtọ̀ yìí sí. Kí lẹ wí? Ẹ sè é. Ẹ sè é. Wọ́n tó bá fẹ́ kíní yóò pọ̀, ó gbìyànjú ó wá ìtọ̀ yìí yóò pọ̀ dáadáa, yóò pọ̀ gan kó fi sè é. Tẹ́ bá ti wá sè é, ẹ fi sílẹ̀ ń bẹ díjọ́ kejì. Tó bá díjọ́ kejì, ẹ yọ ẹnu òpìyè inú ẹ, ẹ yọ kú. Ẹ wàá mú omi ìtọ̀ tẹ́ fi ṣe kíní yẹn, ó ti dògún o, ẹ rọ́ sínú kéèmí. Ẹ lè lo ìtọ̀ lítìrì mẹ́wàá kẹ́ fi ṣe é. Kọjá pé ńgbà tí ó bá padà jáde ẹ lè rí lítìrì mẹ́ta tàbí mẹ́rin. Tẹ́ bá ti wá fẹ́ máa lò ó, ẹ da oyin gidi sí. Wéwù yẹn lè ti fo míìsì ẹ̀ láti lẹ̀ kẹ́ tú oyin sí. Ẹlòmíì lè máa bèrè pé oyin yẹn pọ̀ tó bá wo. Ẹ ṣáàjọ oyin yẹn ó tó bí lítà kan kẹ́ fi míìsì ẹ̀. Ẹ gbé kalẹ̀, ẹ gbé kan rí sẹ́mẹ́ǹtì, ẹ gbé kabì kan tó jẹ́ pé ilẹ̀ òní máa mí sí. Ọmọ ìyá mi, ẹ máa fi mu ògì gbígbóná. Lọ́dọ̀ àwọn ará abẹ̀rẹ̀ wọn ní kókó, ẹ̀bùn ní kókó, torí kò sí ìtawọ̀ èpè ní Nàìjíríà. Bá a lógì, bá a ní kókó, bá a lẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ làwọn á pè. Torí tó bá lọ́ọ́ dá akọ ẹ̀kọ́ fún wọn níbẹ̀ náà
tọ̀ọ̀lá ọkàn rí pé wọ́n yí dé kọ́mọ́tọ́ fún ọ ni ẹ máa fi mu ẹ̀kọ́ gbígbóná. àrùn báyìí wù kó kéré tó kó tóbi tó ọlọ́run yóò mú wábi gbà lọ. bí ẹ lóhun ní stroke ẹ̀jẹ̀ ó lò, bẹ́ẹ̀ lóhun ní diabetes ẹ̀jẹ̀ ó lò, kódà kọjá ni tí ń wojú olúwa ẹ̀jẹ̀ ó lò. ẹ gbádùn mi, ohun tí mo fún yín yìí mo fi ilẹ̀ ò pé o lè ṣe é fún yẹn kó gbowó yóò bá wọn lára mu, ṣùgbọ́n tí wọn náà bá ti ṣe ṣàdúrà fún mi ọgbọ́n mi, ìwọ náà ṣe àdúrà fèmí náà yóò sì bá yín lára mu. ìyọ́pò ẹnu òpìyè ẹja yọpọ̀ tútù rẹ̀ ẹ gbọ́ kó sínú kòkò, ìtọ̀ ràkúnmí ìtọ̀ màálù dà á sí káwọn kọ́dà ìbá tó dédé orí àtàǹpàkò báyìí ó tiẹ̀ ti dá báyìí jù ú sí kó fi ṣe é. ẹ ṣe yóò jìnnà dáadáa, tẹ bá ti ṣe ẹ fi ilẹ̀ díjọ́ kejì, tó bá di ọjọ́ kejì ẹ yọ ẹnu òpìyè bẹ̀ kó mẹ́ ẹ rọ́ sínú òkè kan, ẹ lè ṣẹ́ ẹ lè fi àjọ ṣẹ́ kẹ rọ́ sínú òkè kan, ẹ wàá tu oyin bí lítìrì kan sí lítà kan ní jẹ́ bẹ́ẹ̀ kẹ fi minanje rẹ̀ kẹ fi míìsì ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ máa fi mú ògì gbígbóná ọmọ ìyá mi. àwọn àṣà kúọ́kúọ́ ibà tọjọ́ tó ti pẹ́ kódà ń fara ó ṣiṣẹ́ fún ọlọ́run fi àlùbáríkà sí i lára púpọ̀. ọmọ àṣírí tó wà mẹ́ àṣírí ibẹ̀ pọ̀, àṣírí ibẹ̀ pọ̀. màálù a máa jẹ gba ewé, ràkúnmí a máa jẹ gbèje ewé, àìmọye ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ewé lóyún fi dọ́là. àṣírí ayé ni ẹ lọ lò ó ẹ dúpẹ́ fún ọlọ́run. orúkọ mi ni Lukman ọmọ Ayédáre o, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. yín fi nọ́mbà Nàìjíríà méjì lẹ lójú screen ẹ padà rí nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà lórílẹ̀-èdè Côte d'Ivoire, ṣùgbọ́n gbà táwọn èèyàn ń dàbí láàmú pé ẹ bá wa sọ̀rọ̀ ẹ ṣètò fún wa, òun ló jẹ́ ń bóde, òun ló jẹ́ ń bóde. ẹlòmíà máa béèrè pé níbo lẹ wá wà, tó bá jẹ́ pé láti àjẹmí ilẹ̀ tí ń bọ̀ ẹ wọ mọ́tò tí ń lọ sí àbòbò tí ẹ bá ti tí mọ́tò bá ti ń bọ̀ tó bá ti fẹ́ débi pọ́ùn tí wọ́n ṣe yẹn ní sódèsì kẹ tó gun pọ́ùn yẹn bíríìjì ni wọ́n pè bẹ́ẹ̀ o. ẹni mọ́tò ọjà yín ẹ wo ẹgbẹ́ kejì yín ẹ rí station kan ilé epo ni wọ́n pè bẹ́ẹ̀. station yẹn pàfẹ́ kan jáde wá láti bẹ̀, ọ̀nà kan jáde wá láti bẹ̀, ọ̀nà tó jáde yìí ẹ gbàbẹ̀ lóòkè ẹ ti kọjú da sódèsì nìyẹn. kí ni wọ́n ń pè ní sódèsì? ilé omi ní jẹ́bẹ́, ilé omi, filling station omi ibi wọ́n ti supply omi sí gbogbo àdúgbò, ibẹ̀ ni wọ́n ń pè ní sódèsì. àwọn àdúgbò míì náà ní sódèsì títí wọn o, sódèsì ti kátó-dé makasi ni o, kátó-dé makasi kò jìnnà sí makasi, ṣùgbọ́n lè epo yẹn lẹ́ẹ̀tì yà lóòkè. tẹ́ bá ti wá yà lóòkè tẹ́ gun orí òkè yẹn sókè ẹ wọ apá àlàáfíà yín ẹ rí bàbá ẹlẹ́ran Yorùbá kan, èèyàn wa ni ó pupa báyìí, ẹ béèrè mi lọ́wọ́ ẹ ẹlẹ́yìn béèrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà yóò mú yín wọlé wá, tàbí tẹ́ bá ti débẹ̀ yẹn pè mí wọ́n wàá mú yín. mo ti wà ń bẹ̀ láti bíi ọ̀sẹ̀ kan ló kù tí ń lò sí. láàrin ọ̀sẹ̀ tá a mú yìí yín máa padà lọ orílẹ̀-èdè Benin. ìgbà tí ń bá dé Benin mo fẹ́ lọ dáwọn àlejò mi lóhùn láti bẹ̀ Nàìjíríà yá padà. ẹ yá mú gègé kó mú báírò kó sì mú tákàdá rẹ̀ +23480 3298 3298 +23480 3298 3298. ìyẹn ti dúró bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà kejì +23481 33 155 111 +23481 33 155 111. yóò fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229 54 65 1928 +229 54
651928 kódà mo pe 29 náà nọ́mbà méjì ni mo níbẹ̀ tọ́ pé ìkan 28 lọ parí ẹ̀ ìkan 29 lọ parí ẹ̀ tó yáyẹ gbogbo wa kò ní yẹ ẹ lẹ́ o ohun tá a fẹ́ Elédùà ó ṣe èyí tá a fẹ́ Ọlọ́run ọba yóò lè jìnnà sí wa ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.